Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Ẹ̀yin èèyàn ilé, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí ní èní o. Èní ni 29th of January 2025. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Gist tèmi tá mú wá òun ni àǹtí wa M tó lọ ra Mercedes Benz 2024. Ẹ̀yin náà mọye tí mọ́tò yìí máa jẹ́. Owó ẹ̀ pọ̀, a lè sọ lórí social media. Wọ́n ní bàbá Erin ńlá ní àwọn ò ní ìdí mọ́tò àǹtí wa M. Wọ́n ná disgrace àǹtí wa kì í ṣe kékeré. Wọ́n ní àwọn ò ní ìdí mọ́tò àǹtí wa M o. Pé kò sí nǹkan tí àwọn fẹ́ fi mọ́tò ẹ̀ ṣe. Pé kó má ever ra mọ́tò fún àwọn mọ́. Ẹ rántí pé aṣọ gist kan wí pé bàbá wa Ọbásanjọ́ àwọn ni wọ́n bá Queen Naomi sọ̀rọ̀ ní ìgbà tí gbogbo ọ̀rọ̀ àwọn àti kábíyèsí yìí tí ó ń jàrọ̀ ẹ̀ràn tí a fi sọ fún yín pé bàbá wa ní kí Queen Naomi kàn bẹ̀rẹ̀ sí í ṣe ojúṣe wọn pé kí wọ́n kàn máa abandon duties wọn as olórí kábíyèsí as queen kábíyèsí pé kí wọ́n dẹ̀ má máa fi ara wọn pamọ́ wọ́n máa tẹ̀lé kábíyèsí jáde wípé ìgbà mélòó ni wọ́n fẹ́ fi ara pamọ́ dà. Nǹkan tí ẹ fi rí Queen Naomi nìyẹn tí wọ́n appear níbi Ọ̀jájá park èyí tí kábíyèsí fà kalẹ̀ ní orúkọ Tádéníkáwò. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé gbogbo eré tí àwọn olórí yìí ń sá òní kí Queen Naomi má padà wá sí inú palace. Ìtorí ẹ̀ ni bàbá wa Ọbásanjọ́ wọ́n ṣe dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n dẹ̀ ní bàbá wa Dèjì of Àkúrẹ́ náà dá sí ọ̀rọ̀ yìí wípé kí ni gangan ni kábíyèsí fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Queen Naomi. Nǹkan tí a gbọ́ tí wọ́n ní bàbá wa Erin ńlá sọ òní wípé kò sí ẹni tí ó lè take position Queen Naomi nínú ayé àwọn. Wípé kò sí ẹni tí ó lè gba ipò Queen Naomi nínú ayé àwọn. Wípé ìfẹ́ tí àwọn ní sí Queen Naomi kò ní àfiwé rárá. Wípé àwọn ò lè fi ìfẹ́ àwọn ò lè fi wé ti anybody tí àwọn ti fẹ́ ìyẹn ti Queen Naomi táwọn ní sí Queen Naomi ní o. Wípé so gbogbo nǹkan tí àwọn bá máa ṣe láti máa mú inú Queen Naomi dùn làwọn máa ṣe. Bí a ṣe gbọ́ nìyẹn pé kábíyèsí plan vacation within Lagos táwọn àti Queen Naomi á fi wà pọ̀ nítorí wípé gbogbo ìgbà tí wọ́n wà ní Agodi yẹn inú bàbá Erin ńlá ò dùn rárá. Inú kábíyèsí ò dẹ̀ dùn pẹ̀lú gbogbo nǹkan tí àwọn olórí ṣe láti lọ sí Royal Mansion láti lọ máa disturb Queen Naomi. Wọ́n ní ìtorí ẹ̀ òun ni kábíyèsí fi ń sọ fún gbogbo àwọn olórí yìí wípé kí ó sí nǹkan tí wọ́n lè ṣe o kí wọ́n drag Queen Naomi o kán bínú kán jà kán máa fa wàhálà ìyẹn ò dín ìfẹ́ àwọn kù fún Queen Naomi. Ṣé ẹ ti gbọ́ ẹ̀yin ará lé nǹkan tá a gbọ́ tán ní bàbá Erin ńlá sọ nìyẹn. Ẹ̀yin ẹ wo àwọn olórí yìí tó bá jẹ́ pé wọ́n fi ìwà jọ Dr. Elizabeth ṣé ẹ mọ̀ pé nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ kò máa ní sí wàhálà àánú pálásì bàbá wa Erin ńlá. Ṣùgbọ́n bọ́n ṣe wà yẹn inú wọn ò dáa rárá. Wọn ò fẹ́ kí Tádéníkáwò àti ìyá ẹ̀ kí wọ́n rí kábíyèsí rárá. Àwọn nìkan náà fẹ́ máa rí bàbá Erin ńlá. Ṣe ni wọ́n ń ṣe bí ìgbà tó yẹ pé nítorí wọn ni Ọlọ́run fi dá bàbá Erin ńlá ni. Ẹ̀yin dẹ̀ ẹ wò tí ò bá ń ṣe pé nǹkan kan ó ń ṣẹlẹ̀ báwo lèèyàn á ṣe láyàláyà tí ẹ gba ilé ìyálé yín lọ tẹ́lẹ̀ fẹ́ wá mú kábíyèsí. A ní mo ti ẹ̀rù ọ̀rọ̀ yẹn títí tí ẹ̀yin èèyàn mi wípé kí ni wọ́n jẹ tí ó ń gbé inú wọn tí wọ́n fi máa ní irú àyàbá yẹn tó máa ní àwọn fẹ́ lọ mú bàbá Erin ńlá ní inú Royal Mansion. Ṣé rí pé nǹkan míì wà lọ́rọ̀ àwọn Sissy wa gbogbo ẹ̀. Ìtorí ẹ̀ ni bàbá wa Dèjì of Àkúrẹ́ fi sọ fún kábíyèsí pé gbogbo nǹkan tí kábíyèsí bá ṣe kán jọ kí wọ́n má jẹ́ kó hàn sí àwọn olórí mọ́ nítorí gbogbo
nǹkan tó bá ti gbọ́ báyìí wọ́n máa sáré eré náà máa ń sá náà máa jáde náà máa nẹsẹ̀ síta lórí ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí náà ni àfi kí ọlọ́run elédùmarè kó ṣàánú bàbá wéré ńlá o. So bí a ṣe gbọ́ nìyẹn kábíyèsí reject mọ́tò tí àǹtí wa emra wọ́n láwọn ò ní ìdí mọ́tò ẹ̀ wọ́n ní kó má ever ra nǹkan kan fáwọn ọmọ wọ́n láwọn ò need anything látọwọ́ ẹ̀ wọ́n ní kó fi ara ẹ̀ sí ibi tí àwọn fẹ́ sí wọ́n ní kó má ra gift kankan fáwọn ọmọ àwọn ò ní ìdí gift ẹ̀ wọ́n nítorí ìwà àti ìṣesí ẹ̀ nínú palace àwọn wọ́n ní nǹkan tó yẹ pé ó ń ba àwọn nínú jẹ́ ni ẹ̀yin èèyàn lé wọ́n ní ilé olórogún ọgbà wèrè ká ní kábíyèsí mọ́ ìpè bó ṣe máa rí ni mo mọ̀ pé wọn ò ní fẹ́ àwọn Sissy gbogbo ẹ̀ ṣùgbọ́n bàbá wéré láti ṣe mistake kò dẹ̀ sí ẹni tí ò lè ṣàṣìṣe ìtorí ẹ̀ ni wọ́n fi ń try láti ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe fún Queen Naomi wọ́n dẹ̀ ní gbogbo ìgbésẹ̀ wọn oníkan parí ààfin tuntun èyí tí wọ́n fẹ́ kọ́ so that Queen Naomi náà wọ́n á rí àfidé sí kò ní jẹ́ royal mansion nìkan ni wọ́n máa wà ẹ̀yin èèyàn lé àwọn gist tá a gbọ́ ni tá a ní ká mú wá fún yín àlẹ́ ìjìnlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òdì ọlọ́run elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú gbogbo yín o àdáwọ́lé yín á máa yọrí sí rere o gbogbo ẹ̀yin ó subscribers a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ kú àdúró tì gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe àtẹ̀ ń like tẹ̀ ń comment lórí gist wa gbogbo ẹ̀ lárí ọlọ́run á bá mi gbọ́ wọ̀nyí sókè o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ ọmọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o gbogbo ẹ̀yin tẹ̀ ṣe darapọ̀ mọ́ Mashola a dúpẹ́ ẹ ṣé ẹ kú ìfẹ́. Please share this video, like and subscribe. God bless you all. Mashola GTV ń kí yín o.